Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Thursday, April 23, ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tó ń tayànmọ́, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó karayan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tòní, ọjọ́ tó dára báyìí ló jẹ́ fún yín o, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́ fún yín. Àwọn kankan máa wù yín lọ́kàn láti ṣe lọ́jọ́ tòní, bó ṣe ń wù yín lọ́kàn yẹn rí dájú pé ẹ ṣe, tẹ́ bá ṣe lọ́jọ́ tòní, ábíire á bá àǹfààní fún yín, á dàbí ìgbà pé Ọlọ́run ló ní kí n ṣe o, Ọlọ́run ló ní kí n sọ̀rọ̀ yìí jáde o, Ọlọ́run ló ní kí n sọ bí mo ṣe ń fìlì yìí o, ọ̀tá mi ò bá mi sọ opportunity yìí, bẹ́ẹ̀ ló máa rí o, ẹ máa rí àǹfààní jẹ lọ́jọ́ tòní látara ń pé èròǹgbà tẹ́ ń rò lọ́kàn, àwọn nǹkan tẹ́ ń fìlì nínú ọkàn yín, wá ṣe jáde, sọ jáde, àbí wù jáde níwà, á jẹ́ ètò ṣe pé ó lè bí àǹfààní fún yín ní ọjọ́ tòní. Kódà ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kó ṣe é bí kí ẹ bá mọ̀lẹ́bí kan sọ̀rọ̀ lọ́jọ́ tòní, tàbí kí ọ̀pọ̀lọpọ̀ yín kẹ́ lálàá sí ẹni tó jẹ́ mọ̀lẹ́bí tàbí ẹni tí ẹjọ́ ń gbélé kan. Bákan náà sì rí, ẹ lè láǹfààní, ó lè wù yín púpọ̀ láti gbé nǹkan kan ṣe nínú ilé lọ́jọ́ tòní, bóyá ìgbésẹ̀ kan láti tún ilé ṣe ni, bóyá ìgbésẹ̀ kan láti ra ilẹ̀, láti kọ́ ilé, láti ṣe àwọn nǹkan kan ni. Ó lè wù yín púpọ̀ tẹ́ bá ṣe lọ́jọ́ tòní, á jẹ́ ètò ṣe pé ó máa mú kí inú yín dùn, á mú káyọ̀ yín kún. Ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín sì rí irúfẹ́ kan bẹ́ẹ̀, ó ṣeé ṣe kí ẹ rí ṣe lọ́jọ́ tòní nígbà tẹ́ ti ẹ̀rù kàn tẹ́lẹ̀ rárá gan, ó ṣeé ṣe kí ẹ rí àwọn nǹkan báyẹn ṣe ní ọjọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ láyìíká yín, àyíká yín á gbalẹ̀ fún àlàáfíà àti ìrọ̀rùn. Ohun tẹ́ tí ń fẹ́ gbé ṣe látijọ́ yìí ó ṣeé ṣe kí ó ṣeé ṣe fún yín lásìkò yìí láti activate ẹ̀. Bí ẹ fẹ́ kọ́lé ni, ẹ fẹ́ ra mọ́tò ni, ẹ fẹ́ gbé àwọn ìgbésẹ̀ tó tún jọ mọ́ pé àrùn mọ̀lẹ́bí kankan lọ́wọ́ ni, ó ṣeé ṣe kí irúfẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ kó ṣeé ṣe fún yín lọ́jọ́ tòní. Iṣẹ́ wa lọ dáadáa lénìí, relationship yín á lọ dáadáa, ire owó náà ṣeé ṣe kó wọlé fún yín lọ́jọ́ tòní. Láìtí ẹ lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 12:15 ní àárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ o. Ọjọ́ ayọ̀ ló jẹ́ fún yín látàrí pé gbogbo nǹkan tẹ́ bá fọwọ́ bà á dùn fún yín. Ọ̀rọ̀ ẹnu yín báyìí á dàbí oyin lọ́jọ́ tòní. Ẹni tẹ́ bá sọ̀rọ̀ lọ́jọ́ tòní á máa rìn wọ́n létí ní. Ẹ dára kí ọkùnrin gan kó fèèní kọnu ìfẹ́ sóbìnrin, ẹni tọkùnrin bá kọnu ìfẹ́ sí lọ́jọ́ tòní, kí á ló máa gbọ́ nǹkan tí ọkùnrin yẹn ń sọ. Ọjọ́ tòní ẹ tẹ́ bá béèrè kan lọ́wọ́ ọ̀gá àbí lọ́wọ́ èèyàn kan tẹ́ wò pé ní ilé ràn yín lọ́wọ́, kíá ó ṣeé ṣe kí wọ́n wò pé jẹ́ ń gbọ́rọ̀ ọmọ yìí rò, jẹ́ ń gbọ́rọ̀ ẹni rò, jẹ́ ń ṣe fún ọ̀rọ̀ ẹnu yín báyìí bí adùn bí oyin ló máa rí lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí ẹ sọ̀rọ̀ kan gan lójijì tó ṣe pé ó máa bí nǹkan rere fún yín. Ó ṣeé ṣe kí ẹ gbé nǹkan kalẹ̀ lójijì tàbí kí nǹkan sọ sí yín lọ́pọlọ lójijì tó ṣe pé tí ẹ bá lo nǹkan yẹn bó ṣe wá sí yín lọ́pọlọ yẹn kí ẹ lò á jẹ́ tó ṣe pé ó máa bí ire fún yín gidi gan ní ọjọ́ ti tòní. Ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú lọ́jọ́ tòní jẹ́ fẹ́yìn oníràwọ̀ yìí. Ìrẹ́pọ̀ máa wáyé láàrin ẹ̀yin àtàwọn tó súnmọ́ yín púpọ̀. Kọ́sítọ́mà máa bá yín dúnàdúrà dáadáa, gbogbo á lọ dáadáa lọ́jọ́ tòní, iṣẹ́ á lọ dáadáa, relationship yín náà dára, ire owó ṣeé ṣe kó wọlé fún yín náà lọ́jọ́ tòní. Aago 12:15 ní àárọ̀ sí aago 1:30 lọ́sàn-án jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ọjọ́ tòní, ọjọ́ tó dára, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ báyìí ni ó jẹ́ fún yín. Àwọn oore kan ṣeé ṣe kó wọlé fún yín dáadáa ní ọjọ́ tòní o. Àwọn oore kan lè wọlé fún yín lọ́jọ́ tòní tájọ́ orí ìdùnnú, tájọ́ orí ayọ̀, tájẹ́ nǹkan tó ṣe pé ẹ ti ń tẹpá mọ́ṣẹ́ fún tó kọ́ dédé wọlé fún yín ní ọ̀nà ìrọ̀rùn lọ́jọ́ tòní. Ẹ fálẹ̀ mọ́ṣẹ́ dáadáa lénìí, èní ó ṣeé ṣe kí ẹ rí àwọn kankan náà gbèsè tó jẹ́ nǹkan tó máa wà valuable tí ẹ máa dúró lé lórí pé nǹkan yìí mo dúpẹ́ fọ́lọ́run pé mo tiẹ̀ rí gbámú, mo dúpẹ́ fọ́lọ́run pé mo tiẹ̀ rí ṣe. Àwọn nǹkan yẹn lè wáyé ní ọjọ́ tòní. Ó dára lénìí kí ẹ múra dáadáa, kí ẹ dùn rí lójú, káwọn èèyàn rí yín kọ́ darí mọ́ yàtọ̀ láyìíká ibikíbi tẹ́ bá sì wà pẹ̀lú. Ẹ rí dájú pé ẹ ń ṣe nǹkan with perfection, ẹ ṣe nǹkan with perfection dáadáa. Bẹ́ẹ̀ sì ni ẹ jẹ dáadáa, kí ẹ mú dáadáa lénìí. Tí inú yín bá ṣe ń dùn sí lénìí, bẹ́ẹ̀ náà ni ẹ ṣe ní higher chance láti rí àǹfààní àtòrè gbámú sí lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín náà lọ dáadáa, ire owó náà ṣeé ṣe kó wọlé fún yín lénìí. Lime green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1:30 ní ọ̀sán sí aago 3:15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ mi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ oríire, ọjọ́ ayọ̀ báyìí ni ọjọ́ tòní jẹ́ fún yín o. Ọjọ́ tó ṣe pé gbogbo nǹkan tí ẹ bá ṣe kò ní bí ó máa wáyé nínú
ẹ máa rí support gidi, àwọn èèyàn máa nífẹ̀ẹ́ yín gidi gan, á dàbí ìgbà pé sẹ́yìn nìkan ni gbogbo èèyàn máa gba tiyín dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa rí àwọn nǹkan tó jẹ́ nǹkan dùn látara àwọn tó ṣe pé rọ̀gbà yín ká bí ọ̀rẹ́ bí alásùnmọ́. Lójijì ẹ máa rí àǹfààní kan jẹ, lójijì ìfọ̀rọ̀wérọ̀ kan lè wáyé láàrin èèyàn àti èèyàn tó ṣe pé ẹ lè wò pé ẹ grab kankan bẹ̀ tẹ́ lè múlò, ẹ rí opportunity kan bẹ̀ tẹ́ lè mú ṣe. Àsìkò ìsíre, àsìkò oríire báyìí òun ló jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí ó, tó ṣe wípé níbi iṣẹ́ yín ó ṣeéṣe kí afẹ́fẹ́ àlàáfíà kò fẹ́ lù yín láti ibi iṣẹ́, kẹ́ rí àwọn nǹkan bí àǹfààní tó ṣe pé ó lè mú kí inú yín dùn, tàbí kẹ́ ṣiṣẹ́ tó ṣe pé ẹ̀yin gan fúnra yín máa dánú dùn pé àbí mo ṣe ṣiṣẹ́ yóò dẹ̀ ń dé mi gan fúnra mi lọ́rùn. Àwọn èèyàn máa láìkì iṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní. Níbi iṣẹ́ láyèkáyè níbikíbi lẹ́nìí kò sí wàhálà, kò sí ìdààmú. Ẹ wá tún wá kíyèsára, issue lè wá fẹ́ wáyé o. Issue yìí lè jẹ́ láàrin ẹ̀yin àti ẹni tó ṣe pé ìbáṣepọ̀ yín wọnú ara tó dàbí ìmùlẹ̀ sí yín, ó lè jẹ́ ìyàwó, ó lè jọkọ, ó lè jẹ́ ẹni tẹ́jọ́ dà kọ́kọ́ papọ̀. Ìfàǹfà máa fẹ́ wáyé láàrin yín o, ìfàǹfà máa wáyé láàrin yín. Ìfàǹfà yìí dẹ̀ lè fẹ́ bí kí nǹkan tẹ́jọ́ ní papọ̀ yẹn kó fẹ́ dorí kodò. Ó lè jẹ́ marriage, ó lè jẹ́ iṣẹ́ tẹ́jọ́ dàpọ̀, ó lè jẹ́ investment tẹ́jọ́ ní papọ̀. Ẹ ní láti mú sùúrù lò, kẹ́ fọgbọ́n ṣe lọ́jọ́ tòní kí nǹkan yẹn má bàa wọ́, kó má bàa dàrú. Kẹ́ kíyèsára, kò ní sí wàhálà, kò ní sí dààmú. Iṣẹ́ wa lọ dáadáa, relationship yẹn á lọ dáadáa. Ire owó náà ṣeéṣe kó wọlé fún yín lénìí. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo, tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́, bó tilẹ̀ jẹ́ pé ọjọ́ yìí ẹ̀mí inú yín máa darí púpọ̀. Á dàbí ìgbà pé ẹ wà high in spirit, tó ṣe pé tẹ bá sùn gan kò ní pẹ́ tẹ́ ẹ máa lálàá ní ìṣẹ́jú tí ẹ bá sùn ní. Ọjọ́ tòní jẹ́ tó ṣe pé ó dára kí ẹ bánú sọ dáadáa, kí ẹ bẹ̀rù ọkàn yín sọ, ẹ má bẹ̀ ẹnikẹ́ni wí jọ́jì èròǹgbà ọkàn yín lọ. Ohun tó ń sọ sí yín lọ́kàn báyìí, òun ní kí ẹ tẹ̀lé dáadáa lọ́jọ́ tòní. Òun lá ràn yín lọ́wọ́ dáadáa ní ọjọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín sì rèé, ó ṣeéṣe kó máa ṣe yín bí ìgbà pé kí ẹ wà in solitude, kí ẹ dá wà lẹ́yìn nìkan, kí ẹ má wulẹ̀ káàkiri, kí ẹ má wulẹ̀ ní ẹ̀ ń fẹ́ ariwo rárá, bí kí ẹ dá wà bí ìgbà pé ẹ ti ẹ̀ fẹ́ ẹni ìṣòro rárá ló máa rí lọ́jọ́ tòní. Ọjọ́ tòní dára púpọ̀ láti àkókò sọ́tọ̀ láti ṣe prayer. Gbogbo nǹkan tó bá sì jọ mọ́ spiritual work pátápátá lè ṣe ní ọjọ́ tòní, tó ṣe pé ó lè bí àǹfààní, ó lè bí oore fún yín. Ní ìtótú tẹ̀lé ní pé ó ṣeéṣe kí ẹ gba ìmísí tó máa dára, ìmísí táwọn ìgbésí ayé ń lọ́wọ́. Ẹ lè lálàá tó dáa, tó ṣe pé àlá náà sì máa tètè ṣẹ ní kíákíá. Àsìkò tó dára ló jẹ́ kẹ́ fi ṣe prayer. Ẹ ṣe prayer nípa nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́. Ó ṣeéṣe kí ẹ tún rí nǹkan ìdùnnú kan láti ilẹ̀ òkèrè, kẹ́ rí nǹkan ayọ̀ kan láti ilẹ̀ òkèrè, nǹkan tó máa yà yín lẹ́nu pé so nǹkan báyìí lè ṣẹlẹ̀. Ó ṣeéṣe kó wáyé láti ilẹ̀ òkèrè lágbára lọ́wọ́ Ọlọ́run. Àwọn nǹkan tá a sọ ní rere, Ọlọ́run á jẹ́ kí ó wá sí ìmúṣẹ fún ẹ̀yin tí ẹ̀ ń lò ràwẹ̀ àti fún gbogbo wa. Èyí tá a sì sọ tó jẹ́ kó kù díẹ̀ káàtó, Ọlọ́run ní jẹ́ kí ó fìdí múlẹ̀ ní agbára ní ọwọ́ Ọlọ́run Ọba. Ìrànwọ́ iṣẹ́ máa lọ dáadáa fún ẹ̀yin oníràwọ̀ yìí. Relationship yín náà ló máa lọ dáadáa ní ìwọ̀nba, bó tilẹ̀ jẹ́ pé ẹ lè má kọbi ara sí ìyẹn rẹpẹtẹ púpọ̀ lásìkò yìí. Nípa ọ̀rọ̀ iṣẹ́ náà á lọ dáadáa. Nípa ọ̀rọ̀ owó, ire owó ṣeéṣe kó wọlé fún yín lénìí. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo, tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Ọjọ́ tòní ọjọ́ rẹ̀pọ̀ ni fún ẹ̀yin àti àwọn alásùnmọ́ yín. Ẹ̀yin àtàwọn ọ̀rẹ́ tí yín náà ìbáṣepọ̀ yín máa wọnú ara dáadáa. Ó dára kẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn ọ̀rẹ́. Àwọn tẹ́ ti gbóhùn wọn ti pẹ́, ẹ gbóhùn wọn, kò sí wàhálà. Ìrẹ́pọ̀ máa wáyé láàrin yín. Ìrẹ́pọ̀ ìṣirò ṣeéṣe kí ẹ ráǹfààní láti bẹ̀. Níbi iṣẹ́ tẹ́ bá níbi support ẹnikẹ́ni, ẹ lè béèrè fún, wọ́n á support yín, wọ́n á dúró tì yín gbágbágbá. Bẹ́ẹ̀ sì ni níbikíbi tí ẹ bá wà náà, ó ṣeéṣe kí àwọn àtọwọ́ bá yín ká ń bẹ̀ kọ́ nífẹ̀ẹ́ yín, torí ẹ máa lẹ́ràn fẹ́ lára dáadáa ní ọjọ́ tòní. Ìfẹ́ táwọn èèyàn sì fi hàn sí yín á jẹ́ tó ṣe pé á mú kí inú yín dùn, á mú kí ayọ̀ yín kún. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́. Free day ló jẹ́ fún yín láti bẹ́ anybody ṣe. Nídìí iṣẹ́ yín, ẹ polówó ọjà yín dáadáa. Ẹ tún lè ra àwọn customer tuntun. Àwọn old customer náà ẹ pè wọ́n bóyá lè wá bá yín rajà lọ́jọ́ tòní. Kò sí wàhálà, iṣẹ́ á lọ dáadáa. Relationship yín náà á lọ dáadáa, kò sí problem. Nípa ire owó ṣeéṣe kó wọlé fún yín lọ́jọ́ tòní tí ẹ bá tẹpá mọ́ṣẹ́. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra, tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ o láàrin ẹ̀yin àti àwọn ènìyàn tó rọ̀gbà yín ká. Pàápàá níbi iṣẹ́, ọ̀rọ̀ iṣẹ́ báyìí ló máa wà lọ́kàn tí yín púpọ̀ lọ́jọ́ tòní. Bí iṣẹ́ yín ṣe fẹ́ gòkè, bí iṣẹ́ yín ṣe fẹ́ lọ dáadáa, òun ló máa bá yín lásìkò yìí. Ọ̀rọ̀ kan mi ò ní bá yín. Ọ̀rọ̀ bẹ́yìn fúnra yín gan bẹ́yìn fẹ́ ní self improvement lórí iṣẹ́ yín, tọ́yìn fẹ́ mọ̀ yín mọ́ṣẹ́ yín dáadáa, òun ló máa bá yín lọ́jọ́ tòní. Ó dára kẹfì ní kẹfì falẹ̀ mọ́ṣẹ́ dáadáa, kẹfì ní kẹfì jẹ́ kí reputation yín
kó tún tayọ yàtọ̀. Àwọn idea tẹ́ tí ní látijọ́ mẹ́ta tẹ́ fẹ́ activate lórí iṣẹ́ yẹn lè activate ẹ̀ lásìkò yìí. Ẹ lè activate ẹ̀ bóyá ẹ fẹ́ rìnrìn àjò lórí iṣẹ́ ni, bóyá ẹ fẹ́ ra nǹkan, bóyá ẹ fẹ́ ra ọjà kan jà ni, bóyá ẹ fẹ́ improve iṣẹ́ yín, bóyá ẹ fẹ́ fa àwọn kankan kún iṣẹ́ ni. Àsìkò yìí dára láti fi fálẹ̀ mọ́ ọ̀rọ̀ career yín. Career yìí tí kò gbogbo iṣẹ́ tí ẹ bá ń ṣe papọ̀, ẹ bá ní company mẹ́ta, ẹ bá ní ṣọ́ọ̀bù 5, gbogbo ẹni kẹ́ wá bẹ̀rẹ̀ fẹ́ ṣe. Tí ẹ bá lọ létòlétò, ẹ review career yín, ẹ ṣàríwòye sí nípa rẹ̀ láti wò pé ibo ló kù sí, ibo lílé kù sí, kí la nídìí ṣọ́ọ̀bù báyìí, kí la nídìí níbi báyìí, láti jẹ́ kí gbogbo ẹ̀ dára. Àsìkò tẹ́ lè ṣe gangan lílé ìtẹ́ bá ṣe lórí iṣẹ́ yín lásìkò yìí á bí àǹfààní, á bí oore fún yín púpọ̀ nípa ọ̀rọ̀ iṣẹ́ á lọ dáadáa, relationship yín náà á lọ dáadáa, ire owó náà ṣeéṣe kó wọlé fún yín. Mustard jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 10 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́. Gbogbo ohun télégbèdè bá fọwọ́ bà ló máa ń dún fún. Gbogbo ètí ẹ̀yin náà bá fọwọ́ bà á dún fún yín lọ́jọ́ tòní. Iṣẹ́ yín á lọ dáadáa, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú rárá. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí àǹfààní ilẹ̀ òkèèrè kó wọlé fún yín lọ́jọ́ tòní. Àǹfààní yìí sì máa jẹ́ tó ṣe pé ní máa dùn, ayọ̀ yín máa kún tí ó bá wọlé. Ẹ lè travel kí káwọn yẹn jọ wọ́n tọrọ iṣẹ́. Ẹnikẹ́ni tó bá pè fún travel lè ní pé lágbájá iṣẹ́ báyìí la fẹ́ pè ẹ́ fún, ẹ lè lọ, kò sí wàhálà. Lórí travel ẹ lè rí ipò padà, ẹ lè rí àwọn nǹkan tó ṣe kó lè yà yín lẹ́nu ní nǹkan rere nípa pé ẹ rìnrìn àjò lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tẹ́ bá wá ń ṣe pátápátá ẹ try láti ṣe lọ́nà tó máa gbà perfect. Táwọn èèyàn máa wọ̀ pé lágbájá yìí ó gbìyànjú, lágbájá yìí try dáadáa, ẹ try láti perfect ẹ̀. Látara pé fálẹ̀ mọ̀ṣẹ́ dáadáa lénìí, ó ṣeé ṣe kí ire wọlé fún yín dáadáa. Bẹ́ẹ̀ sì ni àwọn ìmọ̀ tí ẹ ní ẹ lò ó lórí nǹkan kíkan tí ẹ bá ń ṣe lásìkò yìí. Nǹkan kíkan tí ẹ bá ń ṣe tẹ́ bá lo ìmọ̀ àtọgbọ́n tọ́lọ́run fún yín tẹ́ lò lórí ẹ̀ dáadáa, nǹkan náà á lọ dáadáa, nǹkan náà á rí bí ẹ ṣe ń fẹ́ dáadáa ní ọjọ́ ti tòní. Ẹ pray dáadáa káwọn ire tí ẹ ń fẹ́ kó wọlé tọ̀ yín wá. Ire ń jẹ láti ìlú òkèèrè lè wà fún yín lọ́jọ́ tòní. Kọ́sítọ́mà lè wà látọ̀nà jíjìn láti wá bá yín dúnàdúrà dáadáa lọ́jọ́ tòní. Gbogbo ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ lọ́jọ́ tòní jẹ́ nípa ọ̀rọ̀ iṣẹ́ á lọ dáadáa. Ire owó ṣeéṣe kó wọlé fún yín lénìí. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kí relationship yín náà kí ó lọ bó ṣe yẹ kó lọ. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 4 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́, ọjọ́ tó ṣe pé ó ṣeé ṣe kí intimacy ẹ̀yin àti èèyàn kan kó tún wọnú ara dáadáa. Ìbàjẹ́ ẹ̀yin àti olólùfẹ́ yín, intimacy yín máa wọnú ara dáadáa. Nǹkan tó dà yín pọ̀ á tún bí kí ìrẹ́pọ̀ gidi kó wáyé láti bí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ sì ni owó náà ṣeéṣe kí ó wọlé fún yín láti ibi tí ó ṣe pé ẹ̀ tí ẹ̀ wulẹ̀ ro kàn sí ní ọjọ́ ti tòní. Iye owó lè wọlé fún yín, kódà àwọn nǹkan tí ẹ̀ ń ṣe tẹ́ bá lè falẹ̀ mọ́ dáadáa, tẹ́ lè fi bínú yín ṣe ń dùn báyọ̀ yín ṣe ń kún lè ní kẹ́ lè máa ṣe bí ìgbà pé nǹkan yẹn fẹ́ gba nǹkan ńlá kan lórí ẹ̀. Á jẹ́ kí àwọn èèyàn gba ti yín, iṣẹ́ yín á tayọ táwọn èèyàn máa wò pé lágbájá yà in fact ó ń gbìyànjú, in fact ó ń try, ẹ jẹ́ ká patronize ẹ̀. Transformation máa wáyé fún yín lọ́jọ́ tòní o. Ẹ máa kẹ́fìn àwọn ìyípo padà ọ̀tun kan nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní láṣẹ Ọlọ́run Ọba, láṣẹ Èdùmàrè. Transformation yìí lè bí kí iṣẹ́ yín fẹ́ move to another stage tàbí káwọn kọ̀ọ̀kan nínú ìgbésí ayé yín kó fẹ́ ní tẹ̀síwájú. Ó lè jẹ́ pé nǹkan fúnra yín gan ó ṣeé ṣe kí travel wà níwájú yín láìpẹ́ láì jìnnà. Kẹ́ ìrìn àjò tó ṣe pé ìrìn àjò tó lè bí àǹfààní, tó lè bí lọ síwájú, tó lè bí rere. Iṣẹ́ yín á lọ dáadáa lọ́jọ́ tòní. Relationship yín náà á lọ dáadáa. Ire owó náà ṣeéṣe kó wọlé fún yín lénìí. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 15 lọ́sàn jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́ pẹ̀lú. Látàrí pé ìrẹ́pọ̀ tó dánmọ́rán máa wà láàrin èèyàn tó lólùfẹ́ yín. Ìbáṣepọ̀ èèyàn tó lólùfẹ́ yín lénìí á dùn, á tòrò, á lárinrin tó ṣe pé ẹ máa wọ̀ pé Ọlọ́run mo dúpẹ́ tó fún mi nírú èèyàn báyìí. Ẹ máa mọ rírì ara yín dáadáa lọ́jọ́ tòní tó ṣe pé ìdàgbàsókè tó péye á wáyé láàrin èèyàn tó lólùfẹ́ yín. Bẹ́ẹ̀ sì lẹ́yìn àtẹnitẹ́jọ́ ń dà kọ́pọ̀ náà torí personal oríṣiríṣi, personal ti ìfẹ́ wà, personal ti iṣẹ́ wà. Níbi iṣẹ́ náà láàrin èèyàn àtọ̀gá yín ìrẹ́pọ̀ tó dánmọ́rán máa wáyé. Ọ̀gá yín lè mọ rírì yín lọ́jọ́ tòní tó ṣe pé àǹfààní kan lè ti bẹ̀gàn jáde fún yín ní ọjọ́ ti tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ ní gbogbo ọ̀nà. Gbogbo nǹkan tó bá dàbí ìrẹ́pọ̀ tó bá wáyé lénìí, ẹjọ́ tẹ̀yin àti olólùfẹ́ yín bá jọrọ̀ lénìí kò ní bí wàhálà, kò ní bí dààmú. Ìfẹ́ lá bí, ìbáṣepọ̀ tó dánmọ́rán ló máa bí. Ọjọ́ tòní iṣẹ́ máa lọ dáadáa tẹ́ bá lọ síbi iṣẹ́. Relationship yín á lọ dáadáa, kò sí wàhálà. Ire owó náà ṣeéṣe kí ó wọlé fún yín dáadáa ní ọjọ́ tòní tí ẹ bá falẹ̀ mọ́ iṣẹ́.
Fish jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago kan kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ọ̀sán sí aago méjì kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbìnú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ tòní ọjọ́ tó dára púpọ̀ ló jẹ́ láti fi falẹ̀ mọ́ iṣẹ́ dáadáa o. Fífalẹ̀ mọ́ṣẹ́ lénìí ó ṣeéṣe kó bí ohun ìyàlẹ́nu fún yín ṣùgbọ́n ní pẹ̀lú ọjọ́ tòní ẹ kíyèsára pẹ̀lú issue láàrin ẹ̀yin àti ẹni tí ẹ̀dìjọ́ ń ṣiṣẹ́ papọ̀. Issue lè wáyé láàrin ẹ̀yin àti ẹni tọ́jọ́ ń ṣiṣẹ́ papọ̀ tó lè bí kíṣẹ́ tẹ̀ ń ṣe kíṣẹ́ tọ̀tá yín ṣe kó fẹ́ dàrú tí ẹ bá kíyèsára ní àyè iṣẹ́ ẹ rí dájú pé jìnnà sí ìfàǹfà pátápátá. Ẹ má oppose ẹnikẹ́ni bẹ́ẹ̀ yẹn fẹ́ ṣe nǹkan yẹn lè ṣe kò sí wàhálà ṣùgbọ́n kí má bá báyàn ṣe àríyànjiyàn kẹ́ má jà níbi iṣẹ́ kẹ́ má táwọn síra yín níbi iṣẹ́ ìyẹn kò dára tó rárá o. Ẹ jìnnà sí ìbínú àbíjù ní ọjọ́ tòní kí ọjọ́ tòní lè dára kí ó lè sunwọ̀n dáadáa. Iṣẹ́ tẹ́ bá dẹ̀ fẹ́ ṣe lọ́jọ́ tòní ẹ má kọrin méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo ẹ má gbé iṣẹ́ tó yẹ fẹ́ ṣe ẹ má gbé fẹ́ lòmíì ẹ má ní pé ẹ fẹ́ súnṣẹ́ dọ̀la ẹ fẹ́ súnṣẹ́ dọ̀túnla kó má bàa sí issue. Ẹ falẹ̀ mọ́ nǹkan yín fúnra yín ẹ time ara yín ẹ má ṣe nǹkan méjì papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ẹ ṣe ní ṣísẹ̀ntẹ̀lé kí gbogbo ẹ lè dára kó lè rí bẹ́ẹ̀ ṣe ń fẹ́ ẹ má tún wá kánjú lórí iṣẹ́ kíṣẹ́ tẹ́ bá ń ṣe kí mistake tó máa lágbára kó má bàa ṣẹlẹ̀ kó má bèé pé ẹ fẹ́ tún iṣẹ́ ṣe láti bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ kéde lè dára la ṣe ń sọ eléyìí nípa ọ̀rọ̀ iṣẹ́ alára dáadáa tẹ́ bá tẹ̀lé lè ta sọ yìí relationship yìí náà ó lè lọ dáadáa ní ìwọ̀nba torí ẹ lè má ráyè ti relationship rẹpẹtẹ gbogbo wọn tẹ́ bá dẹ̀ go through ní ibi iṣẹ́ ẹ má ò lẹ̀ ń ṣàlàyé rẹpẹtẹ nílé kó má affect mood wọn ní ilé nípa èrè owó ṣeéṣe kó wọlé fún yín lọ́jọ́ tòní tẹ́ bá falẹ̀ mọ́ṣẹ́. Lime green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kọjá 30 ìṣẹ́jú ní àárọ̀ sí aago 8 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ fún yín o. Ọjọ́ tó sunwọ̀n ló jẹ́ fún yín pẹ̀lú gbogbo nǹkan máa lọ dáadáa ẹ máa wà creative ọpọlọ yín tó jí pépé á ràn yín lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ dáadáa sí lọ́jọ́ tòní á ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní o. Ire máa wọlé fún yín láti bí nǹkan kíkan tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ rí nǹkan kan tó ṣe pé nǹkan tó wuyì kan kẹ́ ẹ rí rà lọ́jọ́ tòní bóyá nǹkan tẹ́ ti ń fẹ́ rà látijọ́ yìí ẹ lè rà lọ́jọ́ tòní tẹ́ máa wọ̀n bí Ọlọ́run ṣe nǹkan ìpadà tó mi lọ́wọ́ wọn padà rí nǹkan yìí rà. Àwọn ọmọ kéékèèké wọn á múnú yín dùn dáadáa lọ́jọ́ tòní ó dára kí ẹ bá àwọn ọmọ kékeré ṣe dáadáa lọ́jọ́ tòní ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ ra nǹkan pàpánu fún wọn èyí máa bí blessing fún yín dáadáa ní ọjọ́ tòní. Ẹ falẹ̀ mọ́ṣẹ́ yín torí iṣẹ́ lóògùn ṣẹ́ lọ́jọ́ tòní gbogbo kan kíkan tẹ́ bá ń ṣe pátápátá ẹ rí dájú pé ẹ ń ṣe pẹ̀lú ìdùnnú pẹ̀lú ayọ̀ lọ́jọ́ tòní ẹ má rùn júpọ̀ sí kọ́sítọ́mà ẹ rí dájú pé ẹ ń fọ̀yàyà àtẹ̀yìn báwọn èèyàn ṣe gbogbo eléyìí máa bíire fún yín á bá ń fàní fún yín ó ṣeéṣe kẹ́ ríre gbámú dáadáa lọ́jọ́ tòní látara iṣẹ́ àṣekápá yín látara iṣẹ́ tí ẹ ń ṣe tí ẹ nífẹ̀ẹ́ sí láti máa ṣe bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kí ẹ ní làákàyè láti gbá àwọn kankan kalẹ̀ lọ́jọ́ tòní nǹkan tó bá wà lọ́pọlọ yín tẹ́ ń wọ̀ pé kíní tí bá gbé kalẹ̀ báyìí ó máa dá ẹ wò lẹ̀ ṣe ó ṣeéṣe kó padà bí oore fún yín ní ọjọ́ iwájú. Iṣẹ́ á lọ dáadáa relationship yín náà lọ dáadáa lọ́jọ́ tòní ìgbádùn ìrẹ́pọ̀ tó péye máa wà láàrin èèyàn tó lólùfẹ́ yín lénìí bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kiri owó kí ó wọlé fún yín dáadáa náà ní ọjọ́ ti tòní. Góòdù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.